kọmọtẹdún ti dàn ní èdè tí mo lò ìyẹn ló di ìgbájú ìgbàhùn ìyẹn ò ṣẹ̀ṣẹ̀ beating is a woman abuser. Àwọn ọ̀rẹ́ ẹ̀ lè tẹ̀ àná má kú àná jókòó lé mi kún dẹ́ pé oyún ọlọ́run ló ní kó oyún jábọ́ lára mi. wọ́n ti bẹ́yìn yọ o ẹ̀yin èèyàn arábìnrin kan ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat ó ní pé ọkọ òun pé nínú àwọn ọmọ mẹ́rin táwọn bí 3 báyìí lọ́kọ òun kó ti ra o nílùú Àbújá tó bẹ̀rẹ̀ sí ń tọ́jú wọn ó ní pé àmọ́ ohun tó ń ba òun nínú jẹ́ lójoojúmọ́ ni wípé ọkọ òun ò fóun láǹfààní láti lè máa bá àwọn ọmọ òun sọ̀rọ̀ àárín wọn ti fìgbà kan gún régé tó jẹ́ pé wọ́n jọ ń fẹ́ra wọn ní sàn-án àmọ́ àmọ́ nǹkan tó bẹ́ sílẹ̀ láàrin wọn bóyá èṣù ló tapo sáàrin wọn ni kò yé èèyàn ohun tẹ̀mí ṣàmọ̀ ni wípé àárín wọn ò gún mọ́ arábí tí ń wò mọ́ o kódà wọ́n ní pé ọkọ ti fún ìyàwó yẹn ó ti fún ní divorce paper pé òun ò fẹ́ mọ́ kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ lórí ètò yìí ẹ̀yin èèyàn ǹjẹ́ jẹ́wọ̀n pọ́kọ́ sì ń sọ fún arábìnrin yẹn pé òun sì nífẹ̀ẹ́ rẹ̀ ẹ wò ó gbogbo nǹkan tóbìnrin yẹn ṣà ń pariwo náà ni wípé òun fẹ́ rí àwọn ọmọ òun fẹ́ ní access àwọn ọmọ òun kó wọn máa láǹfààní láti lè máa bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ torí pé kí ni àárú àwọn ọmọ yẹn ń sọ òun kí wọ́n ní nǹkan tárákùnrin yẹn sọ ibo náà fọ̀rọ̀ yìí tì sí kí ni nǹkan tí wọ́n conclude sí ẹ̀yin èèyàn mo ti gbé e dé lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tí wọ́n á tẹ́tí sílẹ̀ tí mo mú wá fún yín lónìí ẹ ti mọ̀ pé àwọn ètò Kókórò Alátẹ yìí àwọn ètò yẹn ó máa ń dùn dáadáa bẹ́ẹ̀ ni ṣẹlẹ̀ lẹ́yìn kò ṣeé má wò ní o ẹ rí dájú pé ẹ wò ó tán tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ wò ó tán gan bẹ́yìn gan bá ṣe ń gbọ́ síwájú báyìí ẹ rí i pé ẹ máa gbádùn ẹ ẹ̀yin tẹ́ ẹ bá lè wò ó tán àti stretch ẹ lè wò ó débi tẹ́ bá wò ó dé kẹ́ lọ́ máa ṣe nǹkan tẹ́ ń ṣe tẹ́ bá tún ti parí ẹ tún wá continue níbi tẹ́ta ẹ ṣáà rí dájú pé ẹ wo ètò yìí tán torí yóò kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́gbọ́n tó pọ̀ dáadáa ẹ bá mi comment kẹ́ ẹ bá mi like ẹ sì má bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n láì dé ìnà pẹ́nu Alhaji ẹ bá ń gbóhùn sókè. ẹ kálẹ́ sà. ẹ ti wá sórí ètò yìí bíi. last month ni. Yeah, on the 15th. Fine. Last month. Kí lorúkọ ọkọ yín? Ismail Ọláwálé Dín Pópóọlá. Yes. Arábìnrin ti wá sórí ètò yìí bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí ó dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ọmọ rẹ̀. Ọmọ mélòó ni ọmọ yín? Àwọn ọmọ 4 lọ́lọ́run fún wa. Àwọn mẹ́rin bò làwọn mẹ́rin wà. Àwọn 3 wà lọ́dọ̀ dáàdì wọn. Last born ló wà lọ́wọ́ tèmi. Èyí tí wọ́n bá wá sórí ètò yìí náà ni wípé àwọn ọmọ àwọn 3 inú 4 ó wà lọ́dọ̀ dáàdì wọn ní Àbújá. Bẹ́ẹ̀ni. Àwọn wá láǹfààní láti ẹ̀ ti bá wọn sọ̀rọ̀ látìgbà tí wọ́n ti jọ pínyà. Ó gbogbo gbìyànjú tiwa náà sì rèé pàbó náà ní já sí. Àmọ́ lẹ́yìn ìgbà tó wá sórí ètò yìí ọkọ wọn padà pè ó ní pẹ̀lú iṣẹ́ tí òun ṣe òun lè láǹfààní àti wá sí Ìbàdàn o àmọ́ òun náà yóò connect wa papọ̀ tá bá ti wà ní orí ètò a ti wá ń gbìyànjú láti pè wọ́n a ti kọ́kọ́ pè wọ́n lára pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe ségesège àwa tún fẹ́ lo another means lájẹ́ pé kí wọ́n wọlé tí wọ́n bá wọlé hello sir. Hello sir. Ẹ káalẹ́ sir. Hello. Hello sir. Ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ o. Yes sir. Orúkọ yín sir. Ismail Ọláwálé. Mr. Ismail Ọláwálé. Wọ́n yé dín lọ́rọ̀. Ẹ ṣeun. Kó tó di pé ẹ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yín mo fẹ́ jẹ́ kí arábìnrin tí ó jókòó tẹ́ ń wò yìí bó ni wọ́n ṣe jẹ́ sí yín. Ṣé rí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ yìí? No. Kí ni ẹ bẹ̀rẹ̀ sí pé kéèkì? Ẹ̀yà. Ṣé ń gbọ́ mi báyìí? Bẹ́ẹ̀ni, mo ń gbọ́ yín. Mo fẹ́ jẹ́ kí arábìnrin yìí sọ̀rọ̀ náà ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú mo kàn fẹ́ mọ bó ni arábìnrin tó jókòó yìí tẹ́ ń wò yìí bó ló ṣe jẹ́ sí yín. Ẹ gbọ́. Wàhálà òdodo ni pé mo ń gbọ́ yín but bíi kí ẹ sọ̀rọ̀ kó má jálẹ̀ tó mi ní mọ ibi tí ọ̀rọ̀ yẹn tó ń sọ. Ok. Ni mo fi ní kẹjọ ẹ pè mí lórí WhatsApp
àti try nọ́mbà yín WhatsApp náà àti try. bóyá torí pé mò ń wò yín direct ní on the same phone ló fà so ẹ jọ̀ọ́ ẹ bá mi bọ́ sí WhatsApp padà ẹ jọ̀ọ́. Okay, a máa try ẹ báyìí. Hello sir. Hello sir. Ṣé ń gbọ́ wa báyìí? Ogun màláyé o. Mr. Ismail. Now. Ṣé ń gbọ́ wa báyìí? Very clearly now. Okay. Mo ní arábìnrin tó jókòó yìí bó o ni wọ́n ṣe jẹ́ sí yín? Well, alhamdulillah, ìyàwó tí mo fẹ́ ní ìṣúlọ́kà ni. Okay. Ẹ ṣeun. Ẹ wá farabalẹ̀ láàrin bí ìṣẹ́jú 5. Ẹ jẹ́ ká gbọ́ ìyá àwọn ọmọ yín. Okay. Ẹ wá farabalẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ ti gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń gbọ́ wa tàbí àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé. Arákùnrin tí ẹ̀ ń gbóhùn wọn yìí Mr. Ismail Ọláwálé lórúkọ wọn. Ìlú Àbújá ni wọ́n ń gbé. Arábìnrin tó jókòó yìí wọ́n sọ wípé ìyàwó àwọn tí àwọn fẹ́ níṣu lọ́kà ni ìyá àwọn ọmọ àwọn. Àmọ́ ọ̀fọ̀ ti tọ́ gbẹ̀gìrì oníkálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ. Obìnrin ti wá sórí ètò yìí bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí àwọn náà sì wá pè wá pé àwọn ò lè láǹfààní àti wá sí Ìbàdàn ni o ṣùgbọ́n àwọn náà fẹ́ pè sórí ètò láfi ní kóbìnrin náà wá. Ìta fẹ́ ṣe ni pé àwọn ti mọ tóbìnrin yìí sọ obìnrin náà wọ́n á kàn tún sọ wọ́n á rìkáàpù wọ́n á sọmaráìsì ọ̀rọ̀ wọn láàrin bí ìṣẹ́jú 5. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa bá wa ká lọ. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sir. Yes ma. Orúkọ yín? Orúkọ mi ni Rabiat Ọláyínká Hasan. Ọmọ bíbí ìlú bo ní? Ọmọ bíbí ìlú Èkó ni mí, ọmọ Ẹ̀pẹ́. Ẹ̀mọ Ẹ̀pẹ́. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin Mr. Ismail tó fi di pé ó padà dé orí afẹ́fẹ́ láàrin ìṣẹ́jú péréte? Okay, ẹ ṣé gan sir. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé couples ni wá tẹ́lẹ̀ àti fẹ́ra rí so kò dẹ̀ wọ̀ mọ́ olúkálùkù ti lọ nílọ títí ẹ̀. So but láti ìgbà yẹn tọ́rọ̀ yẹn ti wá ṣẹlẹ̀ which is 2022 ló ti ṣẹlẹ̀. So mi ò ní access sí àwọn ọmọ ti tèmi tó wà lọ́wọ́ wọn which is àwọn ọmọ 4 lọ́lọ́run fún wa. Ọmọ 3 wà ní àkàtà títí wọn, ẹyọ kan wà ní ọ̀dọ̀ ti tèmi. So ẹyọ kan yẹn gan true neighbor true àwọn ará àdúgbò tó ń dá sí ni mo fi rí yẹn mú lọ because ọmọ bí ọdún 2 going to 3 years ló wà. So but láti ìgbà yẹn ṣá mi ò ní access sí àwọn ilé tó wà lọ́wọ́ tọ̀dọ̀ wọn. Mi ò lè pè, mi ò rí wọn sójú, mi ò lè bá wọn sọ̀rọ̀. So àti ìgbà yẹn náà ni mo ti ń gbégbèsè yẹn ṣíwájú kí n tó débì. Mo ti kọ́kọ́ pe family meeting àwọn tó súnmọ́ wọn family friends everybody kan lè bá mi see to it but kò heed any positivity. From there mo lọ sí women's rights. Ó dé women's rights ó wà ní court for like 2 years. Ó get to a point judge ní ká lọ reach out to terms of settlement but wọn cooperate. So ìyẹn ló wá gbé mi wá sí ibi bí gangan ni pé mo fẹ́ access sí àwọn ọmọ yẹn not just access now mo fẹ́ custody àwọn ọmọ yẹn lọ́dọ̀ ti tèmi. Ẹ ṣé gan sir. Yes. Ṣé ẹ ti gbọ́ gbogbo ohun tí wọ́n sọ dáadáa? Mo gbọ́ dáadáa kẹ́rẹ́. Ẹ̀yà wọ́n fẹ́ gbọ́ sáìdì tí ìdí wọ́n láwọn ti gbìyànjú láti jẹ́ kí wọ́n jẹ́ kí ẹ̀rọ ọmọ yẹn náà bá sọ̀rọ̀ ni. Mi ò rí wọn bá sọ̀rọ̀ lórí fóònù wọ́n block mi ní everywhere. Tí mo bá ṣe ń lo new number tó bá ti mọ̀ pé mi ni wọ́n máa block number yẹn. So àwọn excuse tó dẹ̀ ń give fún àwọn tó ń come into the matter òun ni pé àwọn ọmọ yẹn wọn kì í charge landline wọn ò mọ̀ ń lò àwọn páàkì kúrò nílẹ̀ ó kú. So ni mo fi wò pé okay tí mo bá tiẹ̀ ní pé okay access yẹn náà ni pé kí n kàn máa kò ní work náà because this same story náà ló ṣe máa come up. So now I just want the custody of those kids. Tó bá wà ní holiday gbogbo yẹn ni a ti sọ ní court tẹ́lẹ̀
but wọ́n agree sí pé tó bá ti wà nínú holiday ẹjọ́ kan okay àwọn mẹ́ta tó wà lọ́dọ̀ yín kàn wà ńbẹ̀ fine you don't want to release them but tó bá ti wà ní holiday let them come to me kí wọ́n fara mọ́ mi gẹ́gẹ́ bí ìyá wọn kí wọ́n fara mọ́ àbúrò wọn náà tí holiday tó bá ti parí holiday they go back to they return back to your place but irọ́ ni ìyín tó wà lọ́wọ́ mi gan for the past 4 years now going to 5 years ọmọ yẹn ò tí ì bẹ̀rẹ̀ school nígbà tó fi wà lọ́dọ̀ wọn èmi ní tí mo schooling feeding everything shelter clothes kò gbé ìgbìyànjú kankan báyìí lórí ọmọ yìí tó wà lọ́wọ́ mi gan nìyẹn ṣé yìí tó wá dùn mí bẹ́ẹ̀ tí mo rántí báyìí tó wá dùn mí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ tó wà ní ọ̀dọ̀ títí wọn ò lọ sí school láti gba covid ọmọ aráyé ẹjọ́ ẹ gbà mí o this is a man that is educated wọn ò dẹ̀ fi àwọn ọmọ sí school so lára àwọn evidence mo mú ipa àwọn ọmọ ò lọ sí school gbà tí mo gádà àwọn family mọ̀ pé ẹjọ́ yẹn pọ̀ jù bí abáwọn èèyàn ṣe ń disturb wọn ó ti pọ̀ jù so wọ́n padà fi first born wá sí school yẹn ìgbà tó yí pé mo tún ní access sí school yẹn wọ́n withdraw ọmọ yẹn kúrò ní school gbogbo evidence yẹn bí mo ṣe get because mo kàn rántí pé ìgbà tí mo luckily bá first born mi sọ̀rọ̀ ó dárúkọ school yẹn mo kàn rántí àdáhìyẹ mo dẹ̀ go online mo search for school yẹn alhamdulilayi ọlọ́run wá bá mi ṣe school yẹn nìkan ló wà ní Abuja tó ń jẹ́ orúkọ yẹn bí mo ṣe rí nọ́mbà orí online ni wọn lórí page online yẹn náà mo ti get contact school yẹn the proprietor mo chat ẹ mo reach her house I have all those chats here on my phone ìgbà tó ti rí pé okay àwọn ọmọ wọn ti rí pé mo ní access sí ọmọ because mo mention the last time náà pé the school have to let him know pé somebody claim to be the mother of that child mo dẹ̀ ní kí ló tí school náà ṣe sọ wọ́n ní for security purpose àwọn gbọ́dọ̀ jẹ́ kí bàbá ọmọ mọ̀ pé èèyàn kan claim to be the mother mo dẹ̀ sọ fún àwọn pé tẹ́ bá ṣe báyìí ẹni yìí tó bá mọ̀ ó máa because gbogbo effort ló ti try pé mi ò ní access sáwọn ọmọ yẹn sẹ́ gbàtọ́ náà máa ní pé mi ò ń ṣe òpòrọ́ tí wọ́n padà mọ̀ pé mo ní access táwọn ọmọ yẹn bó ṣe tún withdraw yẹn kúrò ní school nìyẹn àti ìgbà yẹn gbogbo story tí mò ń gbọ́ ni pé àwọn ọmọ yìí ìgbà táwọn tó kù bá wà ní school ilé ni wọ́n ti máa ń rí àwọn ọmọ. ẹ ṣeun Mr. Ismail. Era sir, you have the floor. Yes sir. Mi mọ bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ torí ẹni tí ó gbé ọ̀rọ̀ wá ó ti mọ bó ṣe máa tú ọ̀rọ̀ ẹ̀ ti mọ and then I just want you to understand that obìnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ ó fẹ́ manipulate ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ pọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni bó ṣe ń lo fún mi yìí ó yà mí lẹ́nu kò ṣẹlẹ̀ rí àfi kó là á mọ́ mi àfi kó disrespect mi whether physically even on the phone tí n bá ní láti bá sọ̀rọ̀ àti bá ọmọ mi sọ̀rọ̀ tàbí kó ní ọ̀gá adé lẹ́tà òkè àwọn oríṣiríṣi ọ̀rọ̀ insult ló máa ń sọ fún mi kódà kò prompt mi láti bá sọ̀rọ̀ ètò wa jẹ́ kókó ọ̀rọ̀ tí ẹbí mi ọ̀rọ̀ pọ̀ tí n bá fẹ́ sọ pé ìbéèrè tó a fi pínyà àmọ́ mo fẹ́ sọ fún mi pé tó fi kúrò lọ́dọ̀ mi ò fún ní permission láti lọ tó fi mú ọmọ mi dání mi ò fún ní permission láti mú ọmọ mi dání débi pé mọ́mí ẹ̀ ló sọ fún wípé kí mọ́mí pé kémi lọ gbé ọmọ wá wọ́n dìde pé mọ́mí tèmi ni pé kí wọ́n bá mi sọ̀rọ̀ níbi tí tèmi kémi lọ ọmọ wá fún otherwise tí wọ́n bá wá sí Àbújá ẹni tí ò wá sábùjá rí tẹ́lẹ̀ ìpè tí wọ́n bá wá sábùjá wọn á bà nǹkan jẹ́ ọmọ àti àǹkan mọ́mí mi lè bá mi sọ̀rọ̀ àwọn kan náà pípẹ́ wọn yẹn bá mi sọ̀rọ̀ àwọn òpin nǹkan wọn níbàjẹ́ nǹkan wọn ní dàrú kí n jọ ìdí bá gbọ́mọ sí i. torí pé mo ti gbọ́ létí ní orí fóònù náà tẹ́lẹ̀ pé kí ẹ̀ ń sọ fún kó lọ gbé
kó ló bá ń bọ̀ pé ọmọ last born ẹ̀ dání. Ó wá díjọ́ tó fẹ́ lọ yẹn náà ó wá ń sọ fún mi pé àjẹsàrí tọ́jọ́ náà ni tó bá sọ fún mi pé throughout Ramadan 1st of Ramadan till 21st of Ramadan ti fi kúrò ní kò dáná yálà oúnjẹ sàárì ní àwọn oúnjẹ èmi máa dáná fún tí gbogbo wa máa jẹ àti pé mọ́mí mi wà lọ́dọ̀ wa ń gbà náà. Débi pé a jẹ sàárì ó dẹ̀ bá ti jẹ sàárì tó bá ó máa kúrò nílé ó lọ ó ti di nírọ̀lẹ́ àti ìsinmi bá tó máa ibi tó gbogbo ibi tó lọ ń gbà náà mi mọ̀ tó àmọ́ kan tí mo fẹ́ fàdé ni pé ọjọ́ tó máa gbé ẹrù ẹ̀ ló wá ó jẹ sàárì kan ló wá ń sọ pé for your information òun lọ sí Èkó ní ọjọ́ yẹn àwọn dẹ̀ máa gbé ọmọ wa dání èyí tó jẹ́ platform wa ìyẹn ló fi jẹ́ kí n dọ́gbọ́n pé kí n gbọ́mọ mi jáde wọ́n lè lọ tó bá ní pẹ́ lọ tó bá fẹ́ lọ àwọn ò ní gbọ́ ọmọ mi dání fún pé mọ́mì mi tó jáwọ́ ní fún mọ́mì mi ó bá mọ́mì mi sọ̀rọ̀ èyí gbogbo mi ò bẹ́ mi láyà àmọ́ nígbà tí mọ́mì mi bá mi sọ̀rọ̀ tóun yẹn náà sì dá sí pé ṣèbí kí n gbọ́mọ fún mi. èmi ò mọ̀ pé lílọ tó ń lọ àṣẹ lílọ àrẹ́njí ni tó ti ṣe àrẹ́njímẹ́ǹtì fún ibi tó máa dé tó fẹ́ dà òun tó òun nìyẹn Ọlọ́run ni. tí n bá wá sọ fún yín pé mi ò tí ì mọ̀ ní issue until ìgbà tí ó dé court. wọ́n ti fi wọ́n ti hello àwa pẹ̀lú yín. Okay. Wọ́n ti fi bí ọdún kan gẹ́gẹ́ bóun ṣe sọ ó ní 2 years because nǹkan bí 8 months lèmi ìpàṣẹjọ́ Ọlọ́run ló ṣàánú mi orí ọ̀fẹ́ Ọlọ́run lèmi rí gbà wọ́n ti ń ṣe ẹjọ́ yẹn lẹ́yìn tèmi ò mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ni. Yẹ tú lọ́ọ̀yà mi tó débẹ̀ ó lọ sí registry court yẹn wọ́n fi brief lọ́ọ̀yà mi pé nǹkan báyìí ló ti lọ wọ́n ti gba court síbẹ̀. Ipe ọjọ́ tí wọ́n fẹ́ gba court judgement ni adájọ́ wa béèrè lọ́wọ́ ẹni tí àwọn respondent kọ gangan pàápàá láti jẹ́ wọ́n ti ń tẹjọ́ àwọn òun ni respondent ni wọ́n sọ pé èmi alágídí lèmi pé wọ́n ti sọ fún mi pé wọ́n gbọ́dọ̀ wà mi ò dẹ̀ ní ìmọ̀ lórí ẹ̀ rárá. Adájọ́ ló wá béèrè lọ́wọ́ wọn pé kọ́ ṣòun ní evidence lórí pé wọ́n ti inform mi wọ́n ti invite mi wọ́n lè rí àwọn adájọ́ wọn bí nǹkan kan tender ni wọ́n fi wá wípé ok wọ́n àjọ ní kéèsì ìgbà tó fún wọn àjọ ní kéèsì yẹn ni wọ́n fi wá send mi ní information lẹ́yìn tí mo wá rí sí obìnrin wọ́n ti ṣe ọ̀pọ̀ kí ni nǹkan tí ọ̀yẹ́kẹ́ ló wà nílẹ̀ tó kí ló dé tó fi di gbọ́dọ̀ tún dé ẹjọ́ kóòtù tó fi ń gbà ní. ṣá bí ó ṣe dé pé èmi náà rally round mo lọ sí legal department lọ́dọ̀ wa lọ́fíìsì wa mo fi lẹ́tà tí wọ́n fi hàn director pẹ̀lú báyìí this is serious o. Or I sent a lawyer. Ṣé mo ní lọ́yà kankan ní ibẹ̀ mo ní lẹ́kọ̀ọ́ mi ò mọ lọ́yà kankan tí mo lè ṣe wá sí mi lọ́kàn pé mo ti ẹ̀ bóyá mo jẹ́ ọ̀pọ̀. Hello sir. Somebody ask ẹ̀sẹ̀ mo gbọ́ yín. bóyá kẹ́ ẹ kú níbi sport tẹwà yẹn ó ń ṣe kọ̀rọ̀kọ̀kọ̀ díẹ̀ ẹ shift díẹ̀. Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ mi dá nìkan. Báyìí náà dá. Ṣé ń gbọ́ mi báyìí? Ok, à ń gbọ́ yín.
hello. so adájọ́ ṣe ń gbọ́ mi bá. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ibẹ̀ ni lọ́ọ̀yà mi wọ́n ṣàbá mi pé lọ́ọ̀yà kan lẹ́kọ̀ọ́ tó wà ní under ministry wa kó lọ mójútó kéèsì yẹn tàdé ṣe ètò láàrin bí ọ̀rọ̀ yẹn ṣe máa bọ̀ gbogbo information tí wọ́n gbà lọ́wọ́ mi àti everything tí wọ́n fi ń ṣẹjọ́ yẹn lọ òun náà rí pé ó fẹ́ bí àkóbá fóun ló wá fi di pé okay towards before the end of that case because òun náà ló tún withdraw case yẹn fún ara ẹ̀ at the end of the day ó mú ọkọ wá sí court. ọkọ mi. ó lélẹ̀ ní gbogbo yes ó ní gbogbo ìgbà yẹn èmi ò tíì fún ní divorce letter o in fact lọ́ọ̀yà mi ló confam pé ọkọ ẹ̀ ni kódà ọmọ ìlú báyìí kódà ìlú kan náà làwọn ti jọ wà àwọn ti jọ sọ̀rọ̀ lẹ́ǹtì gan ni ipe kódà kò jọ pé oníyàwó kan ẹni pé àwọn ṣe ń gbọ́ mi báyìí sà. à ń gbọ́ yín. lọ́ọ̀yà mi jẹ́ kí n mọ̀ pé kò jọ pé kò jẹ́ pé òun gan ni first wife àbí second pé ó dà pé òun gan ló máa jẹ́ third wife ní ilé ọkọ wọn. gbogbo yẹn kọ́ ló concern mi àmọ́ ètò concern mi ni pé hello. olórí ọkọ láì gba ẹ̀dá ó kúnnú lé mi náà ni ó lọ sí kọ́ọ̀kan ló fẹ́ wọlé ṣé ẹ gbọ́ mi. mi gbọ́ ẹ sọ pé ó lọ ilé ọkọ láì gba kíni. nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ́ yín yẹn. láì gba ẹ̀dá ní. láì dà ẹ̀fọ́ọ̀sì yín. láṣẹ ìgbẹ́ pé mo mọ tó tiẹ̀ ń lọ mi ò mọ àti ráwọ́ complete. so. hello sir. ìyá. hello. kódà hello. ya torí àkókò ẹ jẹ́ ká ṣe báyìí. torí àkókò. ìtorí ẹ̀ ni mo ti fẹ́ round up matter. okay. ìyẹn ló fà á tó fi di pé lọ́ọ̀yà ẹ̀ gan bá ó sọ fún lọ́ọ̀yà tèmi wípé lédi ìbáṣẹ́ jẹ́ fún un ibi báwo ló ń ṣe fẹ́ defend it. Meanwhile lọ́ọ̀yà mi with evidence tó ń gan ní àti order tí wọ́n fún un láti ọ́fíìsì ni pé kó make sure pé ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ gan kò safe because àwọn evidence ta ni. so lórí bẹ́ẹ̀ ló ṣe withdraw case yẹn pátápátá lórí wọn pé wọ́n ní lọ́ọ̀yà mi kí n continue mú ní rárá I'm not interested èmi ò fẹ́ gbogbo nǹkan tó bá máa fa orúkọ tó bá máa fa pé ẹjọ́ lọ́jọ́ ọ̀la mi ò fẹ́ traces ẹ̀sẹ̀ kódà èmi gan mo ní àǹfààní àti ṣẹjọ́ kí n fún ní condition òun náà wá sí Àbújá wá ṣẹjọ́ àmọ́ mi ò fẹ́ gbégbèsè rárá ìyá àwọn ọmọ mi ni. then lórí pé kò rí àwọn ọmọ ẹ̀ tó sọ̀rọ̀ lé lórí pé òun ò rán àwọn ọmọ òun ìwọ fi kúrò l'Àbújá ó fi wálẹ̀ ó fẹ́ mọ nǹkan tó ó fẹ́ mọ nǹkan tí tá a go through ó fi wálẹ̀ láàrin bẹ́ẹ̀ pẹ̀lú pé mo persuade ẹ̀ mò ń bẹ̀ à ń pè ọ̀gá adé get out ọ̀dà akíní kan fún mi l'audience kó tiẹ̀ kò jẹ́ kí n rí nǹkan kan láti kí n tẹ̀lé ọmọ mi bá sọ̀rọ̀. gbogbo mo dẹ̀ tún pè directly àárín mi àti ẹnì òwò ní tèmi bá ní nǹkan bẹ́ẹ̀ ṣe kíní kan ọmọ mi ẹ̀ àti kíní kan èmi àti ẹ̀ lákòókò ibi tá a bá fọ̀rọ̀ wá sí bẹ́ẹ̀ ló ti máa rí ó ní kí mi get out ó fún mi ó insult me to heaven and earth tó mo ṣe àwọn ọ̀ràn that is even before ó tó gbé ọ̀rọ̀ lọ sí court nìyẹn ó wá di ìyẹn ní last year May last year ṣáájú kí ọjọ́ yẹn tó kúrò ní court because August last year ló withdraw case yẹn
May last year May 10 ló wá s'Abuja. Ó gbé ohun àti ẹ̀gbọ́n tó tẹ̀lé lọ́jọ́ tẹ̀léra wọn wá. Wọ́n gbé mọ́tò wá ìyẹn bíi Sienna. Wọ́n wá kó àwọn ẹrù ẹ̀ tó kù. Ọ̀rọ̀ yìí ó ń di kíní. Ó tó àwọn tó mú police dání. Police ní pé wọ́n report sọ́dọ̀ wọn pé ó fẹ́ kó ẹrù ẹ̀, èmi ò sì ní jẹ́ kó kó ẹrù ẹ̀. Mo ní ẹrù ẹ̀ ní nà, báwo ni ṣe ń jẹ́ kó rí ẹrù ẹ̀? Ó dẹ̀ kó ẹrù ẹ̀, kódà kò kọ́ mọ́. Kódà tó bá sọ pé òun fẹ́ kó ọmọ gan náà nígbà náà, àbí tó ti yìn fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, mi ò níṣòro pẹ̀lú pé ó rí àwọn ọmọ àbí kúkọ. Ó dẹ̀ rí àwọn ọmọ yẹn níjọ́ yẹn. Kódà ó fún àwọn ọmọ yẹn ní 1,000 naira. Ìyẹn ní last year. Pé kò rí àwọn ọmọ pè, irọ́ ni. Ní àsìkò tí ó fi wálẹ̀, ó difficult fún mi náà láti reach out àwọn ọmọ mi kí n mọ àfẹ́ àwọn nínú ilé. Ó já sí pé ó jẹ́ kí n ra landline sílé tí màá máa kún wọn ní òrèkóòrè tí bá wà ní ọ́fíìsì àbí tí n bá sí nílé. Ibo kílẹ̀ ń ṣe lọ́wọ́, ó yẹ lọ fún, ó yẹ lọ ṣe báyìí, a ní landline nínú ilé tí ó lè pèsè, òun náà dẹ̀ mú. Kódà lẹ́yìn sálà ó sì bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀. Then lórí pé ó fẹ́ ní total custody of these children, kò sí problem. Mo lè fún, àmọ́ kankan ni mo fẹ́ kó mọ̀. Pé mo mú ẹ̀gbọ́n wọn kúrò ní school tí ó wà. Gbogbo wa la testify pé kíyàn mú ọmọ sí iléèwé tó ní kéwú Lárúbáwá àti ilé ẹ̀kọ́ ìgbàlódé. Gbogbo wa la mọ̀ pé kò ń ṣe nǹkan tó rọrùn ní owó sísan. Mo jẹ́ kí ó yé ẹni tó ní school yẹn, proprietor school. Ẹ má bínú. Kọ́ọ̀lù kan ló fẹ́ wò. À ń gbọ́ yín lọ. Mo jẹ́ kó yé administrator school yẹn pé kò ní dáa kó jẹ́ pé ẹ̀gbọ́n wọn nìkan ló máa ní àǹfààní fún ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀, torí pé wọ́n sọ Lárúbáwá bẹ̀. And is a standard, first class school ni. Ó wá jẹ́ ni mímọ̀ mi lónìí, mo dẹ̀ fẹ́ patronize it because of the standard of the school. Wọ́n dẹ̀ were affiliated with Indonesia schools and something like that. So mo wá jẹ́ kí ó mọ̀ pé mo fẹ́ kí àwọn àbúrò ẹ̀ náà kó wọn náà patronize, kó wá sí school, kó wọn náà kẹ́kọ̀ọ́ níbẹ̀. Àmọ́ owó yìí ó ti pọ̀ jù fún mi. Ẹni tó ní school ó ṣàbá mi gé. Ó wá jẹ́ kí n mọ̀ pé tí n bá fẹ́ kí àwọn ọmọdé wa, òun lè permit mi kí wọ́n máa wá ṣe dé, kó máa ṣe dé school. Ibẹ̀ yẹn kẹ́rẹ́dẹ́rẹ́ ó jìnnà sí ibi táwa wà. Tí wọ́n bá ń sọ pé Kàrìṣí lẹ́yìn Yànyàn ní Àbújá ní Àsàtà, ibẹ̀ gangan ní school yẹn wà. Before Òrónzò sí Kubwa táwa ń gbé ó jìnnà. Option tí mo ní náà ni pé kí n lọ rẹ́ǹtì ilé sí àdúgbò. Èmi àti ìyàwó mi tí mo ṣe fẹ́, mo fẹ́ lẹ́yìn 10 months sí 11 months tó ń kúrò nílé. 10 months. Kódà lẹ́ni tí mi ò mọ̀, ẹni tí mi ò mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan. Ọlọ́run jẹ́ pé lẹ́yìn tá a fẹ́ra kílẹ̀ ìgbà. Mo gbọ́ yín pé lẹ́yìn oṣù mẹ́wàá tó kúrò nílé lẹ padà. Lẹ́yìn oṣù mẹ́wàá tó lé ni mo pàdé ìyàwó mi tá a fẹ́ra.
kódà mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ọba tó lẹ̀mí mi mo fi ṣẹlẹ́rìí. So mo wá jẹ́ kí nítorí pé the need arise because I could not leave those children. Ètò dàgbà jù náà ọmọ mi nígbà náà was 10 years ó fẹ́ pé 10 years ni ló fi wọ́n lẹ̀. Èyí tó fẹ́ pé 8 years ó fẹ́ kò pé 10 years nígbà tí ìyàwó mi gan dé gan ló tó wọ 10 years. Ìgbàláyè dẹ̀ wà fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí a lè fẹ́ ìyàwó méjì mẹ́ta tóun bá pé bákan kódà tó ló fẹ́ mú lẹ́sẹ̀kù kò sí nǹkan tó burú nígbà tí mi bá ti kọ́ lẹ̀ àmọ́ ọjọ́ nǹkan tó bí pé kí n fún ní divorce letter mo fún divorce letter tó lọ́ọ̀yà mi ni òun náà ni pé nígbà tó wọ́n sọ pé ó tún mọ́kọ wá sí wá identify ọkọ ẹ̀ bóyá ó rò pé nítorí pé mo sọ pé mo ń bọ̀ wá sí denton lọ́ọ̀yà mi ní kí n jáde ní sùúrù ó rò pé òun fẹ́ fi pẹ́pẹ́ mi bọ̀ Ọlọ́run jù wọ́n lọ òun nìkan kọ́ ọkọ tí mo wá fẹ́ báyọ̀ ni pé níbi sùkúù yẹn agbára mi wá àwọn ilé tá à ń béèrè fún wọn àti ẹ̀rí lé rárá ní kò tẹ̀ ń ṣe pé kínní èyí tó tẹ̀ wá tó wá jẹ́ pé ilé tá a tún rí ó tún jìnnà sí sùkúù yẹn díẹ̀ kò lè help me in the matter mo ti wò pé tí n bá mú un sí sùkúù dẹ̀ tóun lọ weekend àá máa wálé kódà kò easy kò rọrùn fún ìyàwó mi gan láti sacrifice pé yes kóun wá dúró ti àwọn ọmọ yẹn níbẹ̀ but mo ṣáà pass through ètò gbogbo àjọ agree nítorí káwọn ọmọ yẹn lè ní better school better education. Then gbàtí mo rí tí gbogbo kíní yẹn wọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ next session ní school yẹn the next option ni pé I just have to withdraw ètò wà lọ́hùn gan so that gbogbo wọn jọ wà papọ̀ nílé wọn á lè máa mójútó ẹ̀kọ́ wọn pàápàá jùlọ níbi Quran ètò ìgbé àkọ́bí wa nínú ọmọ ìyẹn ó máa pé 14 years ní ọdún ó ti parí 16 jùlọ nínú Quran gbogbo aláìdẹ mọ importance kíyàn mọ memorize Quran tí mo mójútó dára nínú àǹfààní tó ń bẹ nínú kíyàn memorize Quran nígbà tó bá memorize Quran ó máa ń ní ìmọ̀ gbogbo kí nìyẹn ni mo ṣiṣẹ́ lé lórí pé so that àwọn ọmọ ìyá lè jẹ́ yẹn lọ́jọ́ ọ̀la mo dẹ̀ mójútó wọn lórí ẹ̀kọ́ gbogbo kí ni mo wá ń bá wọn sọ tó bá pé o fẹ́ mú àwọn ọmọdé ìdání nígbà tó ní wọ́n ní ká lọ sí out of court ìgbà tó ń rí pé court ò bọ́ sí fún wọn mọ́ ni kò ṣe pé bóyá nítorí pé wọ́n ní ká lọ fi wá pé unanimous person kan ó wá jẹ́ni tí ọ̀wọ́n mọ̀ tó ti mọ̀ dáadáa tẹ́lẹ̀ ló wá dá sí ló sọ pé bákan ni kíní kan náà àṣé wọ́n ti jọ kún wọ́n ti jọ pa ó dé ní okay tó bá jẹ́ pé ó fẹ́ kó ọmọdé ìdání sọ́dọ̀ don't expect my total commitment with these children ìgbà tó tẹ̀ ti di pé ó ti lọ fẹ́ kọ́ mi and you insist ìjà kọ́ ọmọdé yà ní dáadáa ṣe lọ́jọ́ ọ̀la àárín kan bára wa ṣe tí ò mọ̀ pé tí ò ní sí pé àjọ ń fẹ́ra wa tó bá lóun ò fẹ́ mi mọ́ kò fẹ́ mi mọ́ náà ìṣẹ̀dá yẹn lè mú ẹṣin lọ sí di odò ọ̀pọ̀ tí yàn lè fẹ́ ẹsẹ̀ ọ̀pẹ́ ìgbà pọ̀sẹ̀ láti mọ̀. Mr. Ismail. Yes sir. ẹ wo ọkùnrin ni ẹ̀yin mọ́ rojọ́ ẹ ti ro ẹjọ́ tó ti pọ̀ jù ẹ máa now ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ ti sọ di àtàwọn nǹkan. mo ti sọ tó jẹ́ kókó náà rọ̀. fine. mo ti sọ kókó náà rọ̀ àti ọ̀rọ̀ pọ̀ gan àmọ́ ibi tó sọ̀rọ̀ sí ni mo ti sọ̀rọ̀ so mo rò pé mi ò tí ì sọ̀rọ̀ jù àti tó sọ ẹjọ́ sí àti tó sọ sí kò tí ì tó ìtì mo ti sọ yìí. so mo kàn rí ní kọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn short. ó dà bẹ́ẹ̀. so that tó bá lóun fẹ́ kó ọmọ yẹn ń ṣe dáadáa nínú pẹ́wọ́ àti ìwé wọn. kó wòye sí àwọn tó bá ń insist kó òun fẹ́ kó wọn náà ni she's free let her just tell me the day she wants to come. Alhamdulillah, I'm comfortable. tí ó bá fẹ́ kó àwọn Mr. Ismail ṣé ń gbọ́ mi.
yes ẹni tó bá kó wòye sí torí pé àwọn ọmọ yẹn ń ṣe dáadáa nílé ìwé àmọ́ tó bá wà wò pé òun fẹ́ kọ́ àwọn ọmọ ó free láti wá kó wọn fine tí ó bá sọ pé òun fẹ́ wá kó wọn tó bá wá kó wọn táwọn ọmọ yẹn wà lọ́dọ̀ rẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé àtiwé àti kéwù yẹn náà kóhun náà mójútó ǹjẹ́ síbẹ̀ àwọn ọmọ yìí ni ṣe tán àti tẹ̀síwájú láti máa ṣe ìkúnwọ́ ìtọ́jú àwọn ọmọ yẹn lọ́dọ̀ rẹ̀ àbí tó bá ti wá kó wọn òun ló wá kó wọn yẹn ó kù sọ́dọ̀ rẹ̀. ẹ ṣe elétò àbí gbogbo ìtẹ́ bá ti pè náà gbogbo ìtẹ́ bá ti pè. ewu pọ̀ sà ṣe rí àwọn ọmọ mi ni wọ́n. bẹ́ẹ̀ni. mo dẹ̀ rí i pé kò pé bàbá mi ní fún wọn. kódà mo ní ẹ̀tọ́ àti sọ pé rárá nítorí pé pẹ̀lú pé ó ti fẹ́ ọkọ mi mi ní wish kó jẹ́ pé ó máa gbà bẹ́ẹ̀ kọ́wọn ọmọ yẹn kọ́ wà lọ́ndà another person. mo ń bọ̀ Mr. Ismail mo ń bọ̀ à ń gbọ́ yín sà. nítorí pé mi ò ní fẹ́ kí ó jẹ́ pé ẹlòmíì nítorí pé ẹni tí ò ní nǹkan ẹni tí ò ní ni kò lè mọ iye ẹni wọn nìyẹn. nọ́mbà èyí tó jẹ́ kejì tó jẹ́ pé ṣé kí n fún láyè kó lè mójútó àwọn ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyá fáwọn ọmọ ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ lórí ẹ̀kọ́ ẹ̀sìn Islam tí mo mójútó lọ́dọ̀ tèmi torí pé àwọn alárúbáwá ní fákídù ṣe ìláyọ̀ tẹ̀ ẹni tí ó pàdánù nǹkan tí ò ní nǹkan kò lè fúnni ní nǹkan ẹni tí ò ní nǹkan kò lè fúnni ní nǹkan so pẹ̀lú ṣé mo pé gbogbo ẹ̀ náà ó gbọ̀ngbọ̀ngbọ̀n. Hello? Hello? Hello sir. Yeah, mo ń gbọ́ yín. Ṣé rí i pé ọwọ́ mọ́ mi wọ́n ń ṣe ilé epo pẹ̀lú mi tí ò dẹ̀ fara ni mí rárá níbi tí tó rú àti ti security ìpè ọmọ jáde èèyàn mọbi tó lọ àbí wọn tí ì dé ní ọkàn balẹ̀ bẹ́ẹ̀ níbi tí pé ṣe mọ̀ pé ara bẹ́ẹ̀ tí ò bá ń ṣe pé wọ́n bá mi kọ́ ti wọ́n fún mi ní waiver fún àwọn expenses kan ní school yẹn ó ń ṣe nǹkan tèmi gan náà lè run easily pé kí àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta kún wa lọ́bẹ̀. gbogbo civil servant ni mí ilé kéwú tí àbí standard kéwú tí mò ń fún ọmọ yìí tó bá débò mi tó bá fẹ́ gbarú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ kò ń ṣọ̀rọ̀ ká má máa dárúkọ millions. tó bá tẹ̀ wá pa pé tó bá wá gba pé ká fún wọn ní iye ò dẹ̀ dí wọn lọ́wọ́ kó má lọ sí school because àwọn ọmọ mi ń lọ sí school iléèwé tó government school gan ni wọ́n lọ government secondary school bíájí ní àdúgbò tàwa èyí tó jẹ́ first born wa ti wà ní SS1 èyí tó jẹ́ second born wa ó ti wà ní JSS2 èyí tó jẹ́ third child wa òun wà ní JSS1 so irọ́ ni kí wọ́n sọ pé àwọn ọmọ ò lọ léèwé báwo ni mo ṣe máa wà educated tí mo dẹ̀ máa mọ importance ẹ̀kọ́ kódà nínú civil service tí mo wà à ń kẹ́kọ̀ọ́ sí náà à ń kàwé àwọn ọmọ mi jáde lójoojúmọ́ lọ sí léèwé. ẹ ṣeun náà kí wọ́n á sọ fún yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. ojútó kí wọ́n máa lọ sí iléèwé níbẹ̀ yẹn wọ́n sì máa àti kéwù wọn àti gbogbo tí màá máa fi owó bọ́ gbogbo tí wọ́n bá nǹkan tí ẹ̀ ń sọ̀rọ̀ lórí kankan mo ṣe ń sọ wípé bí mo ṣe ń sọ pé mo ti ṣàlàyé gbogbo tó bẹ́ẹ̀ mo
mo ti ṣàlàyé ẹ̀ síwájú òun náà ni pé tó bá máa fi rí bẹ́ẹ̀ kò lè dàbí total commitment ò lè sí tó gbogbo ohun tó ń expect tó àbí tó rò pé bóyá kò lè dàbí. ok mo ti get yín bẹ́ẹ̀ yẹn. bá a ṣe ń fi nǹkan ránṣẹ́ kò lè dàbí. mo ti get yín bẹ́ẹ̀ yẹn ẹ má ti lọ ẹ máa gbọ́ wa ìyá yìí. ẹ kálẹ́ sà. ẹ ṣá máa gbọ́ ìyá yìí. ẹ sà. kí ló tẹ̀yìn náà sáré lọ lọ́kọ. ẹ ṣe sà mo láìkí ìbéèrè yẹn ṣe rí ẹjọ́ ẹ pàmìtì mi kí n debunk gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn. láàrin ìṣẹ́jú méjì. ẹjọ́ yes kò ní da kọ́kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mr. Ismail ṣe ń gbọ́. ok máa bẹ̀rẹ̀ láti ibi tó ti ní. ẹ má jẹ́ kọjọ́ pọ̀ àwọn kan tí wọ́n ń ta o. máa bẹ̀rẹ̀ láti ibi tó ti ní òun ló kó kú òun lé fúnra rẹ̀ àbí òun ó da wọn mọ́lẹ̀ àbí kinní kan. ẹjọ́ ẹ bá mi bí ipe ta ló pe mọ́mísí mi o. ó tún sọ ẹ jẹ́ kí ó sọ pé ọ̀ṣàkà ni ó jẹ́ kí n kú jẹ́wọ́ ọ̀ṣàkà. ẹjọ́ ẹ bá mi bí pé ta ló pe mọ́mísí mi. Yes, a ní misunderstanding. Mo sọ ní last time tí mo wá pé ọ̀rọ̀ machine tuntun industrial machine tí wọ́n rà fún mi òun ló fa inú bíbí òun ló fa ìjà. Báwo ló ṣe máa dé Èkó àwa wà ní Àbújá báwo ló ṣe máa dé Àbújá ìyẹn ló fa pé kí n kọ bí ara sí nǹkan mi nǹkan kan wọ́n ti ra kíní fún mi láti November wọn ò ní amówó wá àwọn èèyàn mi ló rà fún mi mọ́mì mi ló rà fún mi báwo ló ṣe máa dé Àbújá ìyẹn ló di ìjà pé òkè nǹkan bí a sí nǹkan mi nǹkan mọ̀tẹ́dún ti dàn ní èdè tí mo lò ìyẹn ló di ìgbájú ìgbàhùn ìyẹn ò ṣẹ̀ṣẹ̀ beating is a woman abuser àwọn ọ̀rẹ́ ẹ̀ lè tẹ̀ àna má kú àna jókòó lé mi kúndé pé oyún ọlọ́run ló ní kó oyún jábọ́ lára mi àna tí ojú mi àwọn ọ̀rẹ́ ẹ̀ his namesake I'm sorry to mention his name here Ismail Fata Brown is his name. Ismail lèmi náà ń jẹ́. This it's second person to witness here bọ̀dá Ibrahim gbogbo wọn ń gbé ní Duse Alhaji ló ń gbé ní Abuja they can testify to this wọ́n ti wá báyìí tán ní nǹkan tí wọ́n kọ́ wa kú tọ́kọ ní school tẹ́ lọ òun kọ́ lélẹ̀ ẹ wá jẹ́ ń padà sáwọn ọ̀rọ̀ tán sọ ó ní pé mọ́mì tèmi ẹ ní pé ta ló pe mọ́mì mi mọ́mì títí ẹ̀ ló pe mọ́mì mi ipe ọmọ àwọn ló rán àwọn sí mọ́mì tèmi o ipe kí n kúrò nínú ilé àwọn òun fẹ́ kèmi jẹra fún òun torí òun ò mọ̀ kan tó lè ṣẹlẹ̀ eré ni àbí àwàdà because daddy títí ẹ̀ wọ́n wà lẹ́yìn mi then suddenly ni baba change daddy was like ẹ̀mí ọkọ àti ìyàwó máa ní misunderstanding àwọn àti mọ́mì ẹ̀gan máa ní misunderstanding àwọn ò lè mọ́mì ẹ̀ jáde ńlé báwo ni títí ẹ̀ ṣe wá jẹ́ mo sọ pé ó ní kí bàbá má dá sọ̀rọ̀ ìgbéyàwó òun bàbá ti ṣe títí wọn kó fi ti tòun lẹ̀ àwọn èèyàn mi ò sàn kankan wọ́n sì wò pé ẹ máa yanjú ẹ̀ ìgbà tán rí kí n kú wọn lé wọ́n tún pe àǹtí mi I have a sister outside this country wọ́n tún rán last born wọn which is Sekina wọ́n rán last born wọn sí ìyẹn because ìyẹn Sekina yẹn àti àǹtí tèmi wọ́n jẹ́ ọ̀rẹ́ from secondary school friend wọ́n tún rán yẹn sí àǹtí mi pé àwọn tí mò ń pè ẹ lè pè wọ́n o wọ́n tún rán yẹn pé ìyẹn náà tún pe àǹtí mi pé àbúrò ẹ̀ ń kọ́ ó fẹ́ pa bọ̀dá àti tàwọn kọ́kọ́ ní àwọn fẹ́ kó kúrò nílé àǹtí mi dẹ̀ náà wọ́n dá wọn lóhùn pé ìwọ náà wà nílé ọkọ ẹ̀ kò sẹ́ni tí ò ní misunderstanding ṣé tẹ́ bá ń jà ṣé bí kó kúrò nílé ni bí eré oṣù kan oṣù kejì oṣù kẹta ó wá di pé gbọ́n mi sí òtó tó bá sùn sórí bẹ́ẹ̀dì tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ sùn tí mo lọ sùn tó bá ti yí tó ti rí pè mí ni ó máa dìde á lọ sí sitting room tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ sùn tí mo sùn tó bá yẹ pé mi náà ni mo kọ́kọ́ lọ sùn sórí bẹ́ẹ̀dì tó bá wọlé tó bá ti rí mi ó lọ sí sitting room aṣá ń ṣe bẹ́ẹ̀ ibi tó wá di nítorí mi ò mọ ọjọ́ ń rò fáwọn family mi òun ló máa rojọ́ fáwọn tiẹ̀ òun náà ló máa tún rojọ́ fáwọn tèmi táwọn tèmi fi mọ àwọn irú èèyàn tó jẹ́ ìyẹn wá lọ bẹ́ẹ̀ ẹ kúrò lé ìgbà tó wá yá bí mọ́mí ẹ̀ tún ṣe pé ní àárọ̀ ọjọ́ Jímọ̀ ọ̀sán ọjọ́ Jímọ̀ ni mọ́mí ẹ̀ tún pé ẹ wá pé ọmọ yín àwọn ní wọ́n máa wálé ni o torí nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ because nínú àwẹ̀ bá àná má kú ó wá dójú ẹ̀mí náà wá gbọ́n mo wá ní
tó bá tún nà mí again màá rán ẹ sẹ́wọ̀n kò ń ṣe ta ẹ mọ́ right mi. I will go to the police station and report you that this is who you are kó tó pa mí sílé mi ò lè wá kú bí eku èmi o. ìyẹn ni ìyá ní o fẹ́ rán ọmọ mi sẹ́wọ̀n o fẹ́ ṣe kinní kan o máa lọ ni. lọ́rọ̀ kan ẹni kó fi ọjọ́ tó máa sùn tíyàn kankan ò ní tẹ̀lé wọnú sàárè ipe òun kọ́ àbí mọ́mì ẹ̀kọ́ ló pe mọ́mì tèmi ipe kí n jáde kúrò nínú ilé. ẹ jẹ́ kí wọ́n fi ọjọ́ tí wọ́n máa wọnú sàárè tẹ́ pé ọjọ́ àlìkìyámọ̀ kan fi búra ipe àbúrò ẹ̀ ò pe ẹ̀gbọ́n ti tèmi tí ò sí kọ́ńtì pé kí n kúrò nínú ilé ipò òun ò ṣe mọ́ òun ò dẹ̀ mọ́ òun fún ara ẹ̀ ó tún wá pe bọ̀dá mi because that time my daddy was late ó ṣẹ̀ṣẹ̀ fresh ni gbogbo wàhálà yẹn tún mo ń mọ̀ dádì mi lọ́wọ́ gbogbo wàhálà yẹn ti dé. wọ́n tún wá pé òun fún ara ẹ̀ tún wá pé bọ́dà tó kù fún mi ní tó kù fún wa ní bàbá wọ́n tún pé bọ́dà mi náà pé òun fẹ́ kí bọ́dà mi tún ní pé ojú mi ni bọ́dà mi ti ń receive call yẹn ni òun ti ń receive call yẹn tó sì pé bọ́dà mi pé òun náà ti marry àwọn náà dẹ̀ máa ní misunderstanding ṣé tẹ bá ń jà ṣé bí kó wá kú wọn lé ni ó ṣáà ní kó kú wọn lé òun ò mọ̀kọ́ tó lè ṣẹlẹ̀ tó bá kú wọn lé ọ̀rọ̀ yẹn ṣáà ń fẹ́ jù lọ gbogbo bí mọ́mì tiẹ̀ ṣe ń pe mọ́mì tèmi ò tiẹ̀ dá sí iná pé wọ́n máa yanjú ẹ̀ bàbá ti ní pé káwọn máa worry which is his own dad ipe wọ́n máa yanjú ẹ̀ ìgbà tó yá fún ara ẹ̀ ìgbà tó wọ̀ yẹn pọ̀ tí mọ́mì ẹ̀ ṣáà ń pe mọ́mì tèmi wọ́n ń pè wọ́n lemọ́lemọ́ mọ́mì mi wá pe òun fún ara ẹ̀ pé ń gbọ́ àwọn gbọ́ báyìí bá àwọn ṣe bí ipá àwọn ò gbọ́ ni pé pàtí bàbá ní pé àwọn ti bá ń parí ẹ̀ ipe mọ́mì ẹ̀ ní kí ó kú wọn lé ṣé lóòótọ́ ni àbí nǹkan ẹ̀mí làwọn gbọ́ ó ní lóòótọ́ ni tí mo bá parọ́ jàre tí mo bá parọ́ kọ́lọ̀ ń dá sèyí àtòótọ́ fún mi bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn sà bí mo ṣe lọ ẹ wá bá mi bí pẹ́ni tó ní mo mú mọ́tò wá mo fi wá kó ẹrù ọjọ́ wo ó náà wọ́n ti fún mi ní kinní ẹjọ́ wọ́n ní Islam tó bá ti fún obìnrin ní tọ́lák ní ẹ̀mẹ́ta kí lóbìnrin yẹn ti ń dúró mú nínú ilé yẹn sà fáwọn tó kéwu ẹjọ́ gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ mi wọ́n ní pé ó ti sọ ní ẹ̀mẹ́ta ní ọjọ́ kan ní lójú ẹsẹ̀ ló ti fún mi ní tọ́láàkì yẹn ní ẹ̀mẹ́ta ẹ̀yìn gbà yẹn ni mo tún dúró tán tún wá rán mọ́mì wọn tó ń wá àbúrò ẹ̀ ẹ̀yìn gbà yẹn èmi sì tún wà nílé yẹn o ẹ̀jẹ̀ ń wora yín ran adẹ̀ ń wora wọn mo ní pé ó máa sùn báyìí wọ́n sọ báyìí ṣẹlẹ̀ nìyí Ọlọ́run má jẹ́ àṣìrìn bẹ́ẹ̀ wà níyàn báyìí kẹ́ kọjá jẹ́jẹ́ yín lẹ̀ jókòó kẹ́dẹ̀ kọjá báyìí kí wọ́n dẹ̀ máa ṣe kí ló ń rùn bí òbúkọ báyìí ó frustrate life mi pé tó bá sú ẹ wàá lọ bóyá wàá yóò máa kọrin nínú ilé ni ó máa ká kọ́tìn báyìí mo ní kó lọ ṣé wọ́n bí sóyin mẹ́ja ni wọ́n ń sọ ẹran márùn kíkan pa ni kíníkan I was still there in that house not until tó wá sọ fún mọ́mì mi pé nǹkan tí mọ́mì òun sọ gangan lòun fẹ́ ọdẹ ni òkè gbà tó wáyé mọ́mì ẹ ní kó bá tiẹ̀ wálé nínú àwẹ̀ ẹ má bínú sà nǹkan tó sọ yẹn ó pọ̀. tẹ́ bá sọ gbogbo ẹ̀ tán Mr. Ismail wọ́n ti tẹ́ bá wá wọ́n ti lé ọ̀rọ̀ yẹn fún yín gbogbo ìtẹ́ tí wọ́n ń sọ ní ìsìn fine ẹ ti fẹ́ dìbọn gbogbo ohun tí wọ́n sọ ohun nípa yín irọ́ ni accepted àti gbọ́ now. after 10 months lòun fẹ́ ìyàwó tó fẹ́ immediately a month tí mo dé kú mo bí ń béèrè kan after 10 months mo bí ń béèrè kan Ọlọ́run á fi bí ẹ mo bí ń béèrè kan ẹjọ́ yìí náà pọ̀ wọ́n sọ pé ẹ ń respect àwọn kẹsẹ̀ wá fún wọn lẹ́nìí sí papọ̀ mọ́ sọ pé tí respect yẹn ń bẹ̀ mi ò gbọ́dọ̀ tún kókó nǹkan tẹ́ni yìí ṣe mi ò gbọ́dọ̀ tún síta. ṣé bẹ́ẹ̀ bímọ fún. Ọlọ́run ló ní pé kó wáyé láàrin wa. ọmọ mélòó. 4 ni. 4 ṣe ti bí mi. ẹ máa ń ṣe oníṣẹ́. ẹ súnmọ́ bí ni ẹ ṣe ní kíni ṣé ẹ ti bímọ mi. rárá o. òun dẹ̀ ní bàbá ọmọ yín ẹ lè kọ́ra yín ẹ lè ní kẹ́ má ẹ sọ pé ẹ fẹ́ra yín mọ́ yín ò sọ pé kẹ́ ẹ dọ̀tá náà. mo bí ń béèrè kan kí ló ń tẹ́ náà sáré lọ lọ́kọ. èmi ò lọ́kọ o disin Ọlọ́run jẹ́lẹ̀ mi ní tí mo fi sọ bẹ́ẹ̀ this man ó wá láti Àbújá ó wá fi ọlọ́pàá gbé mi ó kílèmù pé mi jí ọmọ gbé tẹ bá rí fọ́tò yẹn ó wà lọ́wọ́ mi ibi táwọn ọlọ́pàá ṣe nà mí àwọn yẹn àwọn ọlọ́pàá náà yín bá o. wọ́n wá dé station àwọn yẹn ṣe ní ojú ẹ̀ mo sọ pé woman abuser ni èèyàn because if not so báwo ni àwọn ọlọ́pàá ṣe máa treat ìyàwó ẹ̀ màmá àwọn ọmọ ẹ̀ in your presence and you couldn't do anything
gbàtà wá dé station èmi ń gbé ń Kétu because gbàtọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀dọ̀ mọ́ sí mi ni ìmọ̀ àti ọmọdé wà ní Kétu ó wá from nowhere mi mọ bó ṣe mọ bí tí mọ́mì mi gbé bó ṣe wá ní ìwà arrest àwọn yẹn ò tẹ̀ jẹ́ kí n sọ àwọn kùtùkùtù mo ti múra fọ́mọ. obìnrin àwọn ọlọ́pàá yẹn sá. ọkùnrin kan obìnrin kan ọkùnrin yẹn gangan ló tiẹ̀ wá náà mi ìyẹn wọ́n wá gbé mi láti Kétu wọn rí police station ní nearby wọ́n wá gbé mi lọ Mushin torí pé Mushin yẹn ni àǹtí títì ẹ̀ ń gbé tó ń jẹ́ first born mọ́mì wọn àǹtí Tọ́yìbà wọ́n wá gbé mi lọ bẹ̀ gbàtà wá débẹ̀ fóònù mi gan wọ́n tún bà fóònù mi jẹ́ ní ọdún yẹn ìyẹn gangan ló wá gbé mi dé court pé ó ní kí ó ní ò ṣe mọ́ mi ò bínú ó fẹ́ yàwó mi ò bú ẹ mi ò ṣe mo wà jẹ́jẹ́ mo gba kádàrá mi pé tó gbogbo marriage náà kọ́ ló máa last ó ṣe tún wá ìyẹn ló wá gbé mi dé court ìyẹn ni mo fi lọ sí woman rights fida woman rights. ok ọkùnrin tẹ wá mú lọ court ńkọ́. family marriage counselor àbí bọ́lá ṣe máa ń pè ọ́ ní má nìyẹn. kò kí n ṣe man friend. ìdí ibẹ̀ náà ni mò ń mọ́ ọ lọ ibi tó ti di pé ó ti wá harass mi kákàkiri àdúgbò kó mọ́ ọlọ́pàá wá kó ṣe báyìí kó ṣe lè kó máa threaten message tó send sí mi gan pé you and your yeye lawyer I will tweet your fuck up if your lawyer survive it you will not survive it I have that message on my phone ẹni tó náà òun kọ́ lóun ṣe kéèsì òun kọ́ lóun ṣe kíní kan I have that message SMS mo sì ní lórí fóònù mi mo wá di ok harassment yẹn wá pọ̀ tó yẹ pé ok ó wá di pé ọmọ ọwọ́ mi gan ó tún wá lọ sí school ibi tí mo fún ọmọ sí lẹ́yìn ibẹ̀ mo definitely eléyìí ó lè lọ mú ọmọ gan lẹ́yìn mi kó tún wá máa fi claim pé mo ta ọmọ àbí mo sọ ọmọ àbí mo wà careless so to protect myself ọ̀dẹ̀ mo pé ọ̀rọ̀ Nàìjíríà náà tó bá ti ní ọkùnrin ní kíní ọmọ akọ̀fẹ́ máa mú lẹ́sẹ̀ ẹni àwọn ìyẹn ni mo fi bọ́ lọ́wọ́ ẹ̀ ni mo fi bọ́ lọ́wọ́ bó ṣe máa ń mú lẹ́sẹ̀ mi kiri àdúgbò. That statement ipo gbọ́ ipe I'm married because in court even his lawyer wanted to rope me ó ti fẹ́ máa rope I have to say sorry I'm not the only one here my husband is here and I claim the man to be my husband just to protect myself. Okay. Moreover o ti divorce mo ti fún mi talak so why are you concerned after bóyá mo ti marry àbí o ti marry ṣé o marry ni after a month you divorce me ni. Okay. Ismail. Òun gbọ́ yín sàrẹ́ lẹ́tọ̀. Yes sir. Lóòtú. Yes ẹ ṣeun. Èmi ò fẹ́ kẹ́ ẹ tún máa respond sí gbogbo ohun tí arábìnrin ti sọ tán ṣé ń gbọ́ mi. Mi ò tiẹ̀ lè ṣerú ẹ̀ nítorí pé gbogbo ẹ̀ irọ́ ni. Ṣé ni bíntín tó bá wá jẹ́ òtítọ́ ń bẹ̀ tí bá ní kí n láyé yín á tún gbalẹ̀ ṣẹ́gẹ́tì mi. Bọ́n mi ò ráyè ẹjọ́. Ó dáa. Ẹ má wọrí ohun tí mo fẹ́ ká ṣe lélẹ́yìí ṣe rí. ó ti mọ ohun tó ṣe ó ti mọ ohun tó fẹ́ ṣe o wàláì súnmọ́bìlà ó ti mọ ohun tó fẹ́ ṣe kódà ìdí tó fi gbẹ́jọ́ wá gan kò ní nǹkan ṣe ó kàn fẹ́ fi dent ni ó kàn fẹ́ manipulate ni ó kàn fẹ́ manipulate àwọn mo dẹ̀ ti sọ ohun tó jẹ́ kókó ṣẹ́mọ̀ ohun tó ẹbẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó gbé wá sí kíní gan pàápàá tó jẹ́ kíní pàtó nǹkan tó fẹ́ kí òun náà ni wọ́n fẹ́ ní total custody ó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ jẹ́ kó lè pé kò sí problem nínú kíní àmọ́ tó bá wòye sí àwọn nǹkan àwọn tí ọmọ yìí tó alhamdulilayi tí wọ́n gbé dání tí wọ́n dẹ̀ ń ṣe in fact n bá sọ fún yín pé ní islamiyya wa tí mò ń ṣe pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọmọ mi ló máa jẹ́ first tọ́lọ́n bá gbà fún wa àwọn ló máa jẹ́ first hafiz or faz ní madrasa yẹn tó jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà ni wọ́n ṣe lọ́n ṣe kíní jù nítorí tí wọ́n gan láti fún àwọn other people láǹfààní pé it is possible to achieve hifzul Quran ní àdúgbò wa níbẹ̀ tọ́wọ́n ọmọ tọ́dẹ̀ ń wá pọ́kí lọ́dọ̀ wa. Mr. Ismail mò ń bọ̀. tó bá ṣe tìwé ni wọ́n lè kọ́ níbòmíì ṣẹ́gẹ́tì mi. Mr. Ismail ẹ ṣeun ṣe rí kọ́nà kó ṣàánú fún wa ní Magaji dey give his name stay to talk ẹ̀yin lẹ́mọ̀ ní ilẹ̀ wa bíbá yìí náà yálà a wà ní bóyá Ìbàdàn ni o bóyá Èkó ni o àìmọye ilé kéwú tó jẹ́ pé àwọn náà wọ́n jẹ́ pé hafiz Quran ni wọ́n táwọn náà máa ń ha Quran tó pọ̀ dáadáa tó bá yẹ pé ntọ́kọ̀ yín rọ̀ mọ́ nìyẹn pé ẹ fẹ́ káwọn ọmọ yín kàwé kí wọ́n dẹ̀ tún kéwú dáadáa
no problem. Iná kan sọ fún arábìnrin náà ni pé yes ǹjẹ́ ó ní kápá bẹ́ẹ̀ pé yes káwọn ọmọ yẹn bí wọ́n ti ń kàwé o kí wọ́n tún lọ lé kéwú o tí ó dẹ̀ faramọ́ bẹ́ẹ̀ tá a méjì ó jọ wà ní the same page tó jẹ́ pé bóyá ìwọ̀n èyí tẹ̀yìn bá fẹ́ ẹ ti sọ lẹ́ẹ̀kan wípé kò í ṣe 100% o ní tí ẹ mọ̀ ṣe o fine ẹjọ́ bí wọ́n ní déédéé tí ẹ̀yin náà bá rí tẹ́ bá jọ ń ṣe kò sóhun ò lè ṣe ẹjọ́ máa ṣe tó bá jẹ́ pé àsìkò táwọn ọmọ yìí tó bá ní ọlùdé náà ni kí wọ́n wá yọjú sí yín kẹ́ ẹ méjì kò ní sí wàhálà kankan nígbà tẹ́yìn tẹ̀ ti jẹ́ kí ọ̀rọ̀ yẹn soft fún wa fine alhamdulilayi adúpẹ́ lọ́wọ́ yín intakanṣe náà ojú pé yes wọ́n ti wà ní 6 or 7 weeks báyìí àbí kìíní bóyá ẹ̀yin lẹ́mọ̀gbà tí àwọn ọmọ yẹn ó torí kàlẹ́ndà ọ̀tọ̀ọ̀tọ̀ ní Àbújá làwọn wà Èkó Ìbàdàn káàkiri bóyá by next month ni o bóyá ń dì ní o lájọ decide pé òkè tó bá di next month o máa bọ̀ wá kó wọn ṣùgbọ́n tó bá fẹ́ kó wọn o ibi tí àwa náà dẹ̀ wà ní àárín yín ibi táwọn ọmọ yìí tó bá ń kó àwọn ọmọ yìí lọ àwa gan lè tẹkọ̀ létí láti Ìbàdàn lọ sí Èkó ká mọ ibi táwọn ọmọ yìí ń gbé àwọn iléèwé táwọn ọmọ yìí fẹ́ máa lọ ilé kéwú tó fẹ́ fi wọ́n sí kájọ mọ́ ọkàn ó sì balẹ̀ gbogbo tá à ń ṣe yìí náà síbi torí ayé àtọ̀run náà là ń ṣe kí abẹ́ fún wọn lẹ́kọ̀ọ́ táyé àti tàlìkì àwọn ọmọ là ń ṣe fine tó bá ti jẹ́ kí bẹ́ẹ̀ ni Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ obìnrin náà dẹ̀ rèé gbogbo ìgbìyànjú tiẹ̀ náà kó ní access àwọn ọmọ òun náà dẹ̀ nífẹ̀ẹ́ káwọn ọmọ ẹ̀ lack behind àti ẹ̀kọ́ kéwú ni o àti ẹ̀kọ́ òwe ni o gbogbo ń tá a bá fẹ́ ká ṣe Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ mo dúpẹ́ fún yín gan pẹ̀lú ẹ ti bá wa soft ẹ ti bá wa mú yẹpẹrẹ pẹ̀lú ògùn Ọlọ́run ogun tẹ́yin náà bá fẹ́ Ọlọ́run ṣe fún yín nírọ̀rùn ẹ jẹ́ kí naam. olóòtú yes sir yes sir. ṣe rí kọ́lọ́hún túbọ̀ ràn wá lọ́wọ́ gbogbo tí mo kàn ń sọ tí mo sọ̀rọ̀ lé lórí ẹ ti sọ o àmọ́ ibì kan ló fi sí. níbo nù. ìdí náà ni pé ṣe rí. hello. ọmọdé mo ń gbọ́ ṣé ń gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín. generally ọmọdé tí wọn bá wọn lẹ́kọ̀ọ́ wọn kì í fẹ́ kẹ́kọ̀ọ́ èèyàn ni wọn máa ń enforce monitor àti ẹ dákun sẹ́yìn gbọ́ mi ṣá. mo ń gbọ́ yín dáadáa. àmójútó tààrà lórí pé ọmọ fẹ́ kẹ́kọ̀ọ́ kan àbí yẹn fẹ́ kó achieve nǹkan mo mọ ohun tí mò ń go through lórí pé wọ́n kéré nínú ọjọ́ orí wọn ṣe get me ó possible náà yes tó jẹ́ pé náà nínú Èkó yẹn náà kíyàn rẹ́ wọn school tó jẹ́ pé ó ń kọ́ ọmọ ní kéwú tó jẹ́ pé at their age tí wọ́n dẹ̀ memorize Quran tán pátápátá at their age ó possible àmọ́ tó bá máa fi run irú school bẹ́ẹ̀ owó kékeré kọ́ ló máa fi run ẹ̀ then nítorí pé àmójútó lórí nǹkan tí wọ́n fẹ́ achieve yẹn wàláì sọ̀dà kò rọrùn mo mọ ohun tí mo ṣe tó yẹ pé tí bá dé láti ibi iṣẹ́ báyìí irú lẹ́yìn ìsìn bá dé láti ibi iṣẹ́ báyìí tí bá ti bọ́ṣọ́ lẹ̀ báyìí kódà mi ò ń bọ́ṣọ́ lẹ̀ ń gbà mí mo ti lọ lé kéwú láti lọ ṣàmójútó bó ṣe máa present títí ọjọ́ yẹn bó ṣe máa alámójútó tààrà àti bó ṣe máa revise ti ètí wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọ̀dà torí pé àkókò ti lọ àdẹ́lẹ́ fi gbogbo ọjọ́ hello ṣé ń gbọ́ mi Mr. Ismail hello wọ́n ti kọ́ọ̀tì hello. mo dúpẹ́ ẹlẹ́sà network ni. ẹ jẹ́ ká ètè round up Mr. Ismail tó yàtọ̀ a ní nǹkan mi ta fẹ́ ṣe. mo dúpẹ́ fọlọ́hún nítorí pé èmi ò ní parọ́ mọ́ àní gbogbo ẹjọ́ tó ń rò irọ́ ló ń pa ṣe rí gbogbo ètò fi ń wá wí pé mo divorce òun three times mo ké mi gbúra kinní kan gbogbo yẹn àwa wí ló ń wá. Mr. Ismail mo understand. Mr. Ismail ẹ nídìí ẹjọ́ àǹtí nídìí gbogbo eléyìí mọ́ ẹ jẹ́ ká lọ way forward ni. now dákẹ́ nídìí bọ́ ṣẹ́ mọ̀ n tó concern mi tó jẹ́ pé
tó jẹ́ pé mo fẹ́ kò bá dá kí n ṣàlàyé ẹ̀ kí n yànnà ní ẹ̀ kí àwọn akáyé gbọ́ ipe obìnrin tí ẹ rí yìí wàláhì sùnmùbìlà mi ò parọ́ mọ́ tó mo pílẹ̀ tó lọ mi ò ní sọ wọn kan tí mi ò ní sọ wọn kan tó bí mi rí mo pílẹ̀ nítorí tó lọ́ọ̀ mi ò ní sọ kan tó bí mi rí àmọ́ tó bá lóun fẹ́ gẹ́gẹ́ bí a ṣe kọ́ọ̀tù ọ̀rọ̀ yẹn ní ti ṣókí òun náà ni pé ó fẹ́ wá lóun fẹ́ kó wá ní custody ọ̀hún ó fẹ́ hold the custody ọ̀hún àwọn ọmọ yẹn kò sí problem jẹ́sẹ̀ ṣe sọ pé ẹ máa dá sí ẹ máa mọ ibi tó ń gbé ẹ máa nítorí pé ibi tó wà ibi tó àwọn ọmọ wà ibi tí kinní kan ibi tó ń gbé àbí mo fẹ́ ní communication pẹ̀lú àwọn ọmọ èyí tó wà lọ́dọ̀ ẹ̀ gan mi ò láǹfààní ẹ̀ ó sọ wọn rọ gan tó yẹ pé àwọn nítorí pé àwa tá a jọ ń sọ̀rọ̀ yìí nìkan kọ́ ni a jọ lọ̀rọ̀ yìí ṣe mọ̀ ẹ bá wo under comment section ẹ rí gbogbo nǹkan táwọn èèyàn máa sọ. Mr. Ismail Mr. Ismail ẹ mọ̀ tá a ṣe ẹ mọ̀ tá a máa ṣe ṣẹ́rí ẹ jẹ́ ká stop ẹ̀ báyìí ní orí ibi tá a bá dé yìí now ibi tá a lẹ́yìn ètò àbí a máa wá gbà míì tí àwọn èèyàn yín ẹ máa connect àwọn èèyàn yín àwọn tó bá wà nítòsí gan they can calm down àtàwọn gbogbo wa yìí náà á tùjọ sọ̀rọ̀ síwájú sí àmọ́ bí tọ́rọ̀ dé dúró báyìí ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa now nípa pé tó bá yẹ pé ó fẹ́ kó àwọn ọmọ yẹn tí ẹni tó yẹ ń bà yín lẹ́rù òun ni pé bó ló ṣe fẹ́ ní ìkápá lórí wọn láti tọ́jú wọn àbí láti mójútó wọn ọba tó ní wá yóò bá wa yóò mójútó wa tó pọ̀ á dẹ̀ gbé ìgbésẹ̀ ṣẹ́rí kéwú mo rí i pé ẹ nífẹ̀ẹ́ sí kọ́mọ yín ó kéwú dáadáa. ó dẹ̀ kọ̀wé dáadáa nítorí pé ìkéwú nìkan kọ́ ni mo ń kọ́ ọmọ mi o tí bá sọ fún I'm a scientist. I know. And mo dey good in mathematics and science subjects. I know mo mọ ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ kéwú kọ́ ló fi gbà yín ìwé ni. Bẹ́ẹ̀ ni na. So mo máa ń kọ́ àwọn ọmọ mi dáadáa ní lesson tí mo dẹ̀ mójútó. So gbogbo tó ń sọ kí ni ìyẹn kan ṣẹ́rí nǹkan tó dùn mọ́ mi nínú ni pé nígbà tí mo máa fi wọlé padà mo bá tó ń sọ̀rọ̀ tó mẹ́nu lé nígbà tó ń wá sí Àbújá ṣé mo pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ ó ní wọn ò fojú rí àwọn ọmọ òun láti bí ọdún 4 sẹ́yìn kìíní kan àmọ́ mo dúpẹ́ pé ó ti ń já ẹ̀rọ ara ẹ̀ fún ara ẹ̀ níbẹ̀ wípé wọn ò jẹ́ kóun wọlé wọn ò jẹ́ kóun rán àbí kìíní kan something like that ó wá sàbújá nígbà tó wá sàbújá tó mú police dání ṣé kò tó fi gbogbo ẹ̀ náà pàbó náà ni gbogbo wàhálà ẹ̀ já sí. Ọmọbìnrin kó ṣọ́ra o nítorí pé wàláhì mo fi Ọlọ́run bàbúrà mo ń ṣàdúrà fún nítorí pé mo rí pé kò ṣojú lásán ló ń ṣe mo fi Ọlọ́run bá tó lẹ̀ mímì mo fi búra pé mo máa ń ṣàdúrà fún ká bá jókòó àdúrà pẹ̀lú àwọn ọmọdé bí mo ṣe máa ń ṣàdúrà fún k'Ọlọ́run bá mi tọ́yà wọn sọ́nà tó bá ṣe pé nǹkan kan ló di lójú náà k'Ọlọ́run bá wa ká kúrò gbogbo nítorí pé a nífẹ̀ẹ́ ra wa o. Mr. Ismaili èmi àwọn èròjọ Mr. Ismaili tí yín wo ẹjọ́ mo ti gbọ́ Mr. Ismaili nítorí pé kó ṣe ó dà pé kíyàn yàn da nǹkan tó dùn mọ́yàn lọ́kàn nǹkan kíyàn yàn jẹ́ torí tó lọ́n. ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ báyìí àbí Mr. Ismaili mo ní ṣe ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ báyìí. Kò sí wàhálà ṣe rí mo ń gbọ́ nǹkan tó ń sọ Ọlọ́run ní jẹ́ ara padà sí aburú pẹ̀lú ògo Ọlọ́run ó dẹ̀ tí ó máa dá sí fún gbogbo wa ni àtòun náà á máa dá sí fún gbogbo wa ni àtèmi àtòun náà á máa dá sí fún gbogbo wa ni. yes a ti ní nọ́mbà yín lọ́wọ́. elétò títí náà máa dá sí. àmín a pè yín títí náà máa dá sí. a dẹ̀ mọ ìgbésẹ̀ tí a gbé Mr. Ismail a pè yín lẹ́yìn ètò a mọ ìgbésẹ̀ tá a gbé láti lè tẹ̀síwájú bí tá a bá dé yìí níwọ̀n gbà tó jẹ́ pé ẹ ti fara mọ́ tó bá jẹ́ pé kíkọ́ àwọn ọmọ ẹ̀ náà ni àti bí ó bá ṣe máa tọ́jú wọn bẹ́ẹ̀ náà ṣe ń tọ́jú wọn tàbí kó lè tọ́jú wọn jù bẹ́ẹ̀ lọ kó ṣáà má jẹ́ pé àwọn ọmọ yẹn máa lack
behind ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ ibi tí kíyà dẹ̀ máa jẹ wọ́n. kíyà aya ò ní jẹ wọ́n pẹ̀lú ògo ọlọ́run nígbà tó yẹ pé ìyá yìí ń gbò jẹ́ pé ìyà ò jẹ wọ́n lọ́dọ̀ yín kò ní jẹ wọ́n lọ́dọ̀ tiẹ̀ náà ọlọ́run ràn wá lọ́wọ́ á tẹ̀síwájú bí tí bẹ́ẹ̀. Mr. Ismail ẹ má sọ̀rọ̀ kankan mọ́ ẹ má sọ̀rọ̀ kankan mọ́. Ismail àjọ sọ̀rọ̀ síwájú àti bí obìnrin yìí ìgbésẹ̀ tó bá tún kù láti lè lọ bóyá bí ó ṣe lọ kó àwọn ọmọ rẹ̀ tálẹ̀ tẹ̀síwájú lórí ẹ̀ tí ó kàn nu. Ṣé ẹ ti lọ́kọ míì ni? Ẹ sọ̀rọ̀ sí máìkì. Èmi ò tí ì nọkọ. Ṣé wà ní lọ́kọ mọ́ ni? Àmọ́ ọmọkùnrin yẹn kọ́ ló wà níwájú mi báyìí. Gbogbo ẹ̀ náà là á kó papọ̀. Òun kọ́ ló wà níwájú mi báyìí. Èmi mo mọ̀ tó fìyà jẹ mí níbẹ̀ nígbà tí mo wà ń bẹ̀. So kó má dé repeat rẹ̀ so mo mọ̀ kọ́ tí mò ń ṣe. Ọ̀dà gbogbo ń tẹ́ bá fẹ́ Ọlọ́run yàn fún yín. Àmín yàrá. Ọkọ. Bí ànábì. Ṣé bí Kádíjà lẹ́yìn ṣe ń ṣe? Ṣé bí Kádíjà lẹ́yìn ṣe ń ṣe? Bí Ọlọ́run ṣàánú wa ibi tá a bá dín yẹn ó ti lápẹẹrẹ dáadáa Ọlọ́run á jẹ́ ká yanjú ẹ̀ jálẹ̀ bàtà bá yanjú ẹ̀ tán náà you come back láti wá dúpẹ́ àdẹ̀jọ́ máa mójútó àwọn ọmọ yẹn tí kò tán ebi kò lè dá a ṣe ẹ̀yin lẹ́ni kó gbà ló ti gbà ohun kò tán yẹn kò ní wá sí yín kò ní fọ́ sí yín ẹ ti gbọ́ ẹ dìde fúnra yín ẹ dìde fún wáyà kan. ọ̀rọ̀ lẹ ti wá gbọ́ yìí báyìí o ẹ̀yin yẹn wá bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé ìfẹ́ eléyìí lágbọ́n tí ọ̀dọ́ kọ yẹn ni o ìfẹ́ yẹn lágbára díẹ̀ ẹ̀rí bọ́kàn yẹn ṣe sọ wípé òun sì nífẹ̀ẹ́ ìyàwó àmọ́ ìyàwó yẹn dúró lórí ìdúró pé ká má rí póun ò tún gbúdọ̀ padà lọ síbi èébì òun mọ́ báwo kí n padà síbi èébì rẹ̀ ó ní kò sóhun tó jọ o pé báwọn ṣe ra pínyà yẹn ló dáa àmọ́ kó ṣàfihàn láǹfààní láti jẹ́ kóun ní access sáwọn ọmọ yẹn bóyá káwọn ọmọ wá sí ọ̀dọ̀ ìyàwó ni o àbí kíyàwó kó lọ́ọ́ máa yẹ àwọn ọmọ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóòrèkóòrè ẹ̀yin èèyàn bó lẹ ṣe rí sí ẹ máa bá ń comment kan bá mi like kẹsì máa pín in káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bò síàsíà ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà nìkan bá mi bò káàkiri tààràtààrà kó kálé kó kówó kó dẹ́sẹ̀ kúkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe